dúró má ti wọ fídíò yìí wálẹ̀. Fídíò yìí máa ṣe láǹfààní púpọ̀ tó bá lè tẹ́tí kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Sórí ẹ̀yin kan wà tó jẹ́ pé àárín ọ̀tá lẹ wà, tẹ́yin náà dẹ̀ mọ̀ pa àárín ọ̀tá lẹ wà, tó jẹ́ wípé òwò ẹ business ẹ ó mọ̀ pa àárín àwọn tó wà yẹn wọ́n ń sa nǹkan burúkú sí ẹ, wọ́n ń ṣẹ̀pè sí ẹ, wọ́n ń sa ìgèdè sí ẹ, oògùn burúkú ló ń sà sí ẹ. Ìwọ mo fẹ́ kó tẹ́tí kó gbọ́rọ̀ yìí. Ẹ̀yin kan kọ̀ tẹ ẹ̀wà ẹ kọ̀ mọ̀ pé mi kò mọ̀dí tó ṣe jẹ́ pé àárín àwọn tí mo wà, àárín àdúgbò tí mo wà, àwọn èèyàn yìí ń ṣe nǹkan burúkú sí mi. Ẹ̀yin yẹn ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ iṣẹ́ yìí, kẹ́ ẹ lọ gbìyànjú, kẹ́ ẹ lọ ṣe sílé, kẹ́ ẹ máa lò ó. Iṣẹ́ tó dẹ̀ dáa ni, kò dẹ̀ ná yín lówó. In fact, èyí tó bá ná ju 2,000 naira lọ, ó yẹ kó rí mi kó fèpè ránṣẹ́ sí mi ni. Àwọn tó bá fèpè ránṣẹ́ sí mi náà, wàá bá tèmi náà lára mi, wàá kó Ọlọ́run bẹ́ẹ̀, nítorí pé kí ni ìpele ni ò ń jẹ́ kí tìta wọlé. Ìpele ni ò ń jẹ́ kí tìta wọlé. Confirm ni. Kí ló máa lọ bá mi wá? Nǹkan tó nílò ju ìmí ọjọ́ àti ọṣẹ, sulfur powder, ìmí ọjọ́ pupa àtọṣẹ. Ohun tó máa lọ ṣe ni pé ìmí ọjọ́ yẹn wàá lọ, yóò kúnná dáadáa. You're going to pulverize the sulfur into fine powder. That's what you do. Ìdí tí mo ṣe ń ṣe Gẹ̀ẹ́sì àti kíní nítorí àwọn tí so tó o bá ti pulverize sulfur powder yìí, tó ti pulverize into fine powder, wàá bù sórí ọpọ́n flat surface or àwo funfun àbí paper funfun, wàá bù sórí ẹ̀, wàá wá tẹ̀ ní Ifá Ìjọ̀ṣà. So after you pulverize that sulfur into fine powder, you inscribe that sulfur powder with a particular Odu Ifa corpus called Ìjọ̀ṣà. You inscribe it on it, then you say the password, meaning you say the incantations. Ohun tí mo gbìyànjú láti sọ fún ẹ̀yin tẹ́ gbédè Gẹ̀ẹ́sì ni pé ó pe gbólóhùn ẹ̀ sí, wàá pe gbólóhùn ẹ̀ sórí ìmí ọjọ́ tó ti tẹ̀lé Ìjọ̀ṣà yẹn. Tó bá ti pe gbólóhùn ẹ̀ sí tán, wàá dà mọ́ṣẹ́, ọṣẹ Ghana àbọ̀ṣẹ dúdú, wàá dà mọ́ṣẹ́, wàá pò pọ̀, wàá kó sínú ike white. Máa wò ẹ́ lóòrèkóòrè. Wọ́n fi èpè bá ìjà ni, wọ́n fi oògùn bá ìjà ni, wọ́n fi iṣẹ́ ajé àbágbára ọṣọ́ àbímèrè kan bá ìjà ni, wọ́n fi ègèdè bá ìjà ni. Yẹn dàfí ẹ̀yìn tégún fi sọ. Kí ni gbólóhùn iṣẹ́ yìí? Wàá pe gbólóhùn ẹ̀ sí báyìí. Arúgúdù ló bí Akínṣemẹ́yìn, Akínṣemẹ́yìn ló bí Arúgúdù, òòṣà ló gbọmọ Akínṣemẹ́yìn tọ́. Dífá fún èpè tí ń ṣọmọ bíbí wọn lóde Ìjẹ̀bú. Èpè dárí sí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà pa èpè, ó fi nǹkan náà ránṣẹ́ sí wọn lóde Ìjẹ̀bú. Arúgúdù ló bí Akínṣemẹ́yìn, Akínṣemẹ́yìn ló bí Arúgúdù, òòṣà ló gbọmọ Akínṣemẹ́yìn tọ́. Adífá fún Ògún tí ń ṣọmọ bíbí wọn lóde Ìrágbérí. Ògún dárí sí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà pa Ògún, ó fi nǹkan náà ránṣẹ́ sí wọn lóde Ìrágbérí. Arúgúdù ló bí Akínṣemẹ́yìn, Akínṣemẹ́yìn ló bí Arúgúdù, òòṣà ló gbọmọ Akínṣemẹ́yìn tọ́. Adífá fún Àjẹ́ tí ń ṣọmọ bíbí wọn lóde Ọ̀tà. Àjẹ́ dárí sí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà pa Àjẹ́, ó fi nǹkan náà ránṣẹ́ sí wọn lóde Ọ̀tà. Arúgúdù ló bí Akínṣemẹ́yìn, Akínṣemẹ́yìn ló bí Arúgúdù, òòṣà ló gbọmọ Akínṣemẹ́yìn tọ́. Adífá fún Ègèdè tí ń ṣọmọ bíbí wọn lóde Adó. Ègèdè dárí sí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà pa Ègèdè, ó fi nǹkan náà ránṣẹ́ sí wọn lóde Adó. Ìṣe ọkùnrin ni, ìṣe obìnrin ni, ìṣe ọmọdé ni, ìṣe àgbàlagbà ni, ẹnikẹ́ni èèyàn kéèyàn ló ń fi èpè, oògùn burúkú, iṣẹ́ àjẹ́, iṣẹ́ oṣó, iṣẹ́ èmèrè, ló ń fi ègèdè, ló fi ń bá ìṣẹ̀dá mi jà, ló fi ń bá iṣẹ́ mi jà, ló fi ń da ọ̀nà mi rú. Ọ̀sà méjì bá mi pa wọ́n, bá mi lé wọn sásán. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá yọ, ọ̀nà àlà, ọ̀nà là. Wàá ṣàdúrà gbogbo nǹkan tó fẹ́ sí, wàá gbapọ̀, wàá dà sínú ọṣẹ yẹn, wàá pò pọ̀. Iṣẹ́ tó dáa ni. Ẹ lọ gbìyànjú ẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fẹ́mi Arẹ́gbẹ́ṣọlá o. Ire o, ire kàbìtì.